Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, wọ́n níbi tán ti ń ṣàjọyọ̀ tí kábíyèsí lòun fẹ́ host pé gbogbo èèyàn torí wọ́n sọ pé tension wà ní ààfin nítorí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ látijọ́ Sátidé. Wọ́n ní àwọn èèyàn ti dààmú gidi gan. Wọ́n náà dààmú kì í ṣe kékeré. Ṣùgbọ́n nígbà t'Ọlọ́run dẹ̀ ti wá bá wọn ṣe tán rí kábíyèsí, kábíyèsí ní kí gbogbo àwọn tó wá congratulate kábíyèsí, wọ́n ní kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní ṣe, wọ́n jọ ń ṣàjọyọ̀. Kábíyèsí wá ní kán máa ṣe oúnjẹ, kán olúkálùkù jẹun bó ṣe wù wọ́n. Gbogbo wọn ṣe ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn, wọ́n ní Naomi ò tiẹ̀ dá sí. Pé gbogbo èèmù Naomi ni pé kóun kọ́kọ́ lọ rí ìyá òun ní hospital l'Ákúrẹ́. Ó tó bẹ́ẹ̀ náà, ó yẹ kó lọ rí ìyá ẹ̀. Wọ́n ní kábíyèsí ní Naomi, o ò níbi kankan lọ, òun ò ní release ẹ̀. Torí tóun bá release ẹ̀, ìwọ àti ìyá ẹ̀ ní fẹ́ padà wá síbí. Enough of it tóun dẹ̀ máa fún ra òun ní wàhálà pé Naomi máa bọ̀, Naomi máa bọ̀. Since tí Naomi sọ pé ó ti sú òun, pé gbogbo ìrírí wàhálà tó ń fún òun ní ààfin yìí pé ó ti pọ̀ jù, pé therefore òun fẹ́ padà síbi tọ́kàn òun tí máa ti balẹ̀. Ọ̀rọ̀ yìí ṣáá ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni, ná bá ní Naomi wá sọ pé ó dáa kí kábíyèsí wá release òun kóun kúkú máa lọ. Wọ́n ní kábíyèsí ní o ò níbi lọ. Ìkùró lálábàákú ẹ̀wà, o ò níbi lọ. Later yìí máa lọ rí màmá o. Ká lọ kí màmá o. Kí màmá ṣara gírí torí ó ṣáà ti dé. Wọ́n á ti gbúròó pé màmá ti pé àwọn ti dé therefore. Pé kí Naomi jẹ́ kí wọ́n ṣe àjọyọ̀ tèní. Àwọn ṣẹ̀ máa lọ rí màmá. Wọ́n ní Naomi ní òun kúrò pé òun ń lọ. Kí kábíyèsí tú òun sílẹ̀. Kí kábíyèsí release òun. Kí kábíyèsí kó jọ̀. Kó ṣe. Wọ́n ní kábíyèsí ní Naomi, pé mi mo fẹ́ ẹ, bí ìwọ ló fẹ́ mi. Ẹnu ẹ̀ lájọ wà yìí o. Òun ò ní release ẹ̀. Wàhálà dé. Wàhálà dé. Queen Naomi sinmi ẹ̀dọ̀. Ọlọ́run máa ṣẹ́gun fún ẹ. Ọlọ́run máa gba ìjẹ ìjà. Ọlọ́run tó ti ń jà fún ẹ láti ilẹ̀ pẹ̀pẹ̀. Ọlọ́run yóò wà nídìí ààrò tó ń sebẹ̀ fún ẹ. Tó ń sebẹ̀ ní ìkòkò fún ẹ. Ogun yìí máa ṣẹ. Ó máa ṣe o. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí. Kábíyèsí. Ọlọ́run á touch yín. Ọlọ́run á bá yín ṣe gbogbo ètò inú ààfin yìí. Á ṣe láṣepé kí Naomi ní ìfọ̀kànbalẹ̀. Ṣé túláàsì ni? Naomi nífẹ̀ẹ́. Ó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ó ní dandandan. Naomi. Wọ́n ní Naomi wá sọ pé màmá ẹ̀ ní kó lọ sign divorce paper. Wọ́n ní Queen Naomi ní màmá tó bá jẹ́ pé ìwé divorce yẹn, ẹ mú yẹn kúrò lẹ́nu pé òun ò ní divorce ọkọ. Òun ò lè sign ìwé kankan pé kí òun sign pé òun fẹ́ kábíyèsí. Pé èèwọ̀. Pé òun ò sọ pé òun ò ní fẹ́ kábíyèsí o. Pé ṣùgbọ́n kí kábíyèsí kó ṣe gbogbo ètò tó lè ṣe. Kọ́kàn òun balẹ̀ kóun yìí dúró sí Àkúrẹ́. Pé bẹ́ẹ̀ tí inú ààfin pé wàhálà wọn ti pọ̀ jù fún ẹ̀mí òun. Pé nǹkan tó òun sọ ni. Pé ṣùgbọ́n pé wọ́n ní kóun lọ sign divorce paper pé ó yarí. Èmi ò dẹ̀ nífẹ̀ẹ́ pé mi support pé kó sign divorce. Kò ní sign. Lágbára Ọlọ́run. Gbogbo ètò tó wà nílẹ̀ ó yìí máa yanjú. Ọlọ́run máa dìde nínú àánú ẹ̀, nínú agbára ẹ̀. Nítorí gbogbo wàhálà tí Naomi tó ń kojú ẹ̀ lójoojúmọ́ ní ààfin. Ọlọ́run máa fi tìtorí ọlá yẹn. Á ṣe ìyanu tó jẹ́ pé wọ́n ní tí ó bá ku díẹ̀ kó lóore jìn sí kòtò pé mọ̀nàmọ́ná ńlá kan máa kọ́ látọ̀run. Ó máa tọ́ná fún ọmọ olóore. Kó má bàa kó sínú kòtò yẹn. Lágbára Kristi. Ìyanu á ṣẹlẹ̀. Á wo tọ́lá bó ṣe ń suffer fún kábíyèsí láàfin. Ó máa ṣe. Ọlọ́run wá dìde nínú àánú ẹ̀. Ó wá gbé Naomi níjà. Kó wá ja ìjà yìí, àjàṣẹ́gun fún Naomi.
torí ó jẹ́ nǹkan tó ń ka ọmọ yẹn lára. Àwa gan tá fẹ́ sọ pé kó ní sùúrù, kó ní sùúrù. Olúwa torí pa gbà yín gbọ́ pé ẹ̀yin lè máa ṣe àṣeyọjú àṣeyege Naomi ní ààfin. Ọlọ́run kẹ́ dìde nínú ogun yín, kẹ́ dìde nínú agbára yín. Eléyìí ti pọ̀ jù. Kábíyèsí, eléyìí lágbára o. Eléyìí lágbára o. Tó bá pé lóòótọ́ àti lódodo lẹ nífẹ̀ẹ́ Naomi, ẹ̀mí mímọ́ máa kó sí yín nú. Agbára ẹ̀jẹ̀ Jésù á kó sí lọ́nà àrà lọ́nà ìyanu. Á jẹ́ ẹ rí ọ̀nà àbáyọ. Naomi máa rí ọ̀nà àbáyọ. Agbára Kristi Jésù. Ogun ńlá máa ṣẹ́ fún Naomi. Torí eléyìí ti pọ̀ jù. Kábíyèsí, ọwọ́ yín ló wà. Nǹkan kan ò gbọdọ̀ ṣe Naomi. Lágbára Kristi nǹkan kan ò ní ṣe. Ṣé rí gbogbo àwọn tó ń wá ìpalára Naomi? Àwọn yẹn gangan ló máa rí ìpalára. Àwọn náà máa rí ìpalára. Olúwa dìde tógúntógún, kó dìde tìjàtìjà. Olúwa ṣèrànwọ́ fún Naomi. Àánú ọmọ yẹn ṣe mí. Ìgbà tí kábíyèsí dẹ̀ wá yarí báyìí ńkọ́. Olúwa jọ̀ọ́ àánú rẹ̀. Olúwa dìde nínú agbára rẹ̀. Olúwa dìde nínú ìfẹ́ yín. Kẹ́gbé Naomi níjà. Wọ́n ní ìyá ẹ̀ ní kó sáìn ní Bíráífọ́sì kó kúrò. Torí ìgbà tó ti fẹ́ pín wọn lẹ́mìí. Ó fẹ́ pín wọn lẹ́mìí náà. Ọlọ́run kó bá yanjú ètò yẹn o. Kí gbogbo ètò rere kó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní ààfin yẹn. Kí Naomi lè rí ọ̀nà lọ. Kí Naomi lè rí ìdíjókòó sí ààfin yẹn pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Kọ́kàn Naomi balẹ̀ láti tọ́jú àwọn ọmọ ẹ̀. Olúwa jọ̀ọ́ àánú rẹ̀. Olúwa jọ̀ọ́ àánú rẹ̀. Olúwa ṣe é ní ìrọ̀rùn. Ó ṣe máa rọ Naomi ní. Ó ṣe máa rọ̀ lọ́rùn láti lè gbé ìgbé ayé ìrọ̀rùn ní ààfin yẹn. Olúwa ó dọwọ́ yín o. Jésù ó dọwọ́ yín o. Aláàánú jùlọ ó dọwọ́ yín. Olúwa dìde tógúntógún, kẹ́ dìde tìjàtìjà. Kẹ́ dìde nínú ọlá ńlá yẹn. Kẹ́ gbé Naomi níjà. Ní orúkọ Jésù. Jésù gbé Naomi níjà. Ní agbára ẹ̀jẹ̀ Jésù gbé Naomi níjà. Kò sí nǹkan tá fẹ́ sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. A ò lè ní kí Naomi sá kúrò nígbà tí kábíyèsí ti yarí. Kábíyèsí ò dẹ̀ jọ̀ọ́ o. Ọlọ́run bẹ̀ yín, Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Olúwa á ràn yín lọ́wọ́ o, kábíyèsí. Á ràn yín lọ́wọ́ o. Naomi, ò ní ṣubú dànù. Ò ní ṣẹlẹ́yà. Agbára Kristi. Jésù ò ní jẹ́ kí àwọn ọ̀tá ẹ̀ yọ̀ ẹ́. Wọ́n ló máa yọ̀ ayọ̀ ìgbẹ̀yìn lórí wọn. Lórí eléyìí lágbára. Olúwa ṣàánú. Olúwa á tún ọ̀nà Naomi ṣe ní ààfin. Ìyanu kó ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn mi, bẹ́ẹ̀ ni yóò rí, ó ti rí bẹ́ẹ̀ náà. Agbára Kristi Jésù, ẹ bá mi share, kẹ́ bá mi like. Kẹ́ lè bá mi fi tókù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.